Ogun abẹ́lé apá kẹta. Ohun tí Aguiyi-Ironsi sọ fún Kaduna Nzeogwu ni pé kó máa bọ̀ láti Kaduna kó máa bọ̀ ní Èkó kí àwọn jọ wá ṣèjọba nígbà tó jẹ́ pé òun Nzeogwu àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ni wọ́n gbàjọba náà. Àfi bó ṣe dẹ́kọ̀ọ́ tí wọ́n là á mẹ́wọ̀n ní Kirikiri. Àmọ́ ohun tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ ni Ironsi gbàjọba ṣùgbọ́n bí ìgbà tí ọkùnrin náà gbé odó mì ni ṣé ẹ sì mọ̀ pé ìdúró kò sí ìbẹ̀rẹ̀ kò sí fún ẹni tó bá gbé odó mì bí ọ̀rọ̀ Ironsi ti rí gan-an nìyẹn. Lóòótọ́ ni ọkùnrin ọmọ Ìgbò náà fẹ̀tàn gbàjọba lọ́wọ́ àwọn tí wọ́n fìbọn gbà á ṣùgbọ́n òun kò ní ètò kan tó ti ṣe kalẹ̀ rárá fún ìjọba Nàìjíríà. Ṣé òun kì í ṣe olóṣèlú? Bẹ́ẹ̀ ni sọ́jà àtijọ́ tó jẹ́ pé ohun tí àwọn ọ̀gá ẹ̀ bá sọ fún un ló máa ń tẹ̀lé ni. Bẹ́ẹ̀ ni kò jáde yunifásitì kábà sọ pé yóò mọ ètò ìjọba ológun tàbí tàwọn olóṣèlú rárá. Nítorí bẹ́ẹ̀ kò pẹ́ rárá tí nǹkan fi bẹ̀rẹ̀ sí dàrú mọ́ ọ lọ́wọ́. Olórí ìṣòro tó sì kojú rẹ̀ nígbà náà ni ohun tí yóò ṣe pẹ̀lú àwọn sọ́jà tí wọ́n fìbọn gbàjọba. Kí ló fẹ́ ṣe fún Nzeogwu àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀? Ọ̀nà wo ni yóò fi yanjú ọ̀rọ̀ náà? Ṣé kó pa wọ́n ni àbí kó tú wọn sílẹ̀? Ọkùnrin olórí Nàìjíríà náà kò mọ ohun tí yóò ṣe. Ṣé òfin ti wà pé sọ́jà yòówù tó bá dìtẹ̀ láti gbàjọba lọ́wọ́ ẹni tó wà nípò pípa ni kí wọ́n pa á? Ohun táwọn sọ́jà Haúsá, àwọn olóṣèlú ilẹ̀ Haúsá àti àwọn àgbàlagbà nídìí iṣẹ́ ìjọba tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Haúsá ń retí pé Ironsi yóò ṣe nìyẹn. Kó tètè gbé ìgbìmọ̀ kan dìde kí wọ́n sì wádìí ọ̀rọ̀ àwọn sọ́jà náà kí wọ́n sì dájọ́ ikú fún wọn kí wọ́n sì kó ẹ̀yìn wọn sí àgbá ní kíákíá. Ṣùgbọ́n báwo ni Ironsi yóò ṣe sọ pé kí wọ́n yìnbọn pa Nzeogwu pẹ̀lú àwọn ẹmẹ̀wá ẹ̀ nígbà tó ṣe pé ìjọba tó ń jókòó lé lórí tó ń ṣe olórí ẹ̀ yìí àwọn èèyàn náà ló fìbọn gbà á. Àwọn ló sì yẹ kí wọ́n máa ṣe ìjọba wọn lọ. Kò sí àyọnusọ kan níbẹ̀. Olóore Ironsi ní Nzeogwu. Bí kò bá sì jẹ́ pé ènìyàn ya ìkà tán pátápátá yóò ṣòro kó tó pa olórí ẹ̀ nítorí ipò tí òun wà ń nì. Nzeogwu ló ṣiṣẹ́ ẹ̀ òun sì ní ipò olórí Nàìjíríà tọ́ sí. Àwọn wọ̀nyí ni wọ́n ti ṣètò irú ìjọba tí wọ́n fẹ́ fún Nàìjíríà o. Wọ́n sì ti gbé ètò ohun gbogbo tí wọn yóò ṣe kalẹ̀ bí ìjọba bá ti dé ọwọ́ wọn. Ironsi kò létò kankan rárá nítorí kò sí lọ́kàn ẹ̀ láti gbàjọba lọ́wọ́ ẹnikẹ́ni. Òun pàápàá kò sì mọ̀ pé òun lè di olórí Nàìjíríà níjọ́ kan. Ṣùgbọ́n lójijì ni kinní náà déédéé lù ú nítan níbi tó jókòó sí. Kò sí mọ ohun tí yóò fi ìjọba Nàìjíríà ṣe. Níbi tí Ironsi ti ń parí dàrídà yìí ni wàhálà ti ṣẹlẹ̀. Ohun tó fa wàhálà náà ni pé àwọn olóṣèlú ilẹ̀ Haúsá tí wọ́n ti sá lọ nínú oko wọn bẹ̀rẹ̀ sí jáde padà sí Kaduna. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣèpàdé lóríṣiríṣi. Bí wọ́n ti ń ṣèpàdé yìí ni wọ́n ń pe àwọn ọmọ wọn tó jẹ́ sọ́jà síbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń pe àwọn ọmọ wọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba. Ironsi kò mọ̀, kó sì tiẹ̀ mọ̀, kò sí ohun tí yóò ṣe sí i. Níbi ìpàdé yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ọmọ wọn tí wọ́n wà ní sọ́jà pé kí wọ́n béèrè lọ́wọ́ Ironsi, kí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ìdí tó fi ń wo àwọn sọ́jà tí wọ́n pa àwọn aṣáájú àwọn tí kò ṣe nǹkan kan fún wọn. Báyìí ló di pé àwọn sọ́jà kọ̀ọ̀kan tí wọ́n láyà láti ilẹ̀ Haúsá bẹ̀rẹ̀ sí béèrè nípàdé ohun tí Ironsi fẹ́ ṣe fún àwọn Nzeogwu. Èyí tó tilẹ̀ mú kí ọ̀rọ̀ náà le ni pé àwọn sọ́jà Haúsá náà bẹ̀rẹ̀ sí sọ́kan Ironsi lójú pé ṣé nítorí pé àwọn Nzeogwu jẹ́ Ìgbò ni Ironsi kò ṣe mọ ohun tí yóò ṣe fún wọn. Ọkùnrin olórí Nàìjíríà náà sì gbọ́ pé àwọn sọ́jà Haúsá kan ń ṣètò lábẹ́lẹ̀ láti lọ ká àwọn tí wọ́n wà lẹ́wọ̀n náà mọ́ ọgbà ẹ̀wọ̀n Kirikiri kí wọ́n sì pa gbogbo wọn lẹ́ẹ̀kan. Nígbà náà ni ohun tó ń rùn nílẹ̀ yóò tán tí ọkàn ìlú yóò balẹ̀ tí kálukú yóò sì sinmi. Bí Ironsi ti gbọ́ báyìí ni ìdí ẹ̀ domi. Ó sì bẹ̀rẹ̀ sí ṣa àwọn sọ́jà náà níkọ̀ọ̀kan kúrò ní Kirikiri. Nzeogwu ló sì kọ́kọ́ gbé lọ. Àṣẹ tó pa fún wọn ni pé bó bá ti di òru mọ́tò ọlọ́pàá kan yóò gúnlẹ̀ sí Kirikiri yóò sì kó bíi 3 tàbí 4 nínú àwọn sọ́jà tí wọ́n fìbọn gbàjọba náà. Nígbà tí ilẹ̀ yóò bá sì fi mọ́ wọn yóò ti bá ara wọn nílẹ̀ Ìgbò. Wọn yóò sọ wọ́n sínú ọgbà ẹ̀wọ̀n kan níbẹ̀ wọn yóò sì tì wọ́n mọ́lé.
bẹ́ẹ̀ ni Nrosi fi ọgbọ́n tètè kó àwọn tí wọ́n fìbọn gbàjọba náà ó sì pín wọn káàkiri ilẹ̀ Ìgbò kò sì sẹ́nìkan tó tètè mọ ibi tí wọ́n kó wọn lọ. ṣùgbọ́n àwọn tí kò bá mọ̀ ni yóò rò pé nítorí kí àwọn sọ́jà Haúsá má lọ pa àwọn èèyàn náà sí Kirikiri ni Nrosi ṣe kó wọn. àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ yìí mọ̀ pé kì í ṣe nítorí ìyẹn. ohun tó ṣẹlẹ̀ gan-an ni pé Nrosi ti gbọ́ pé àwọn sọ́jà kan ti ń lọ bá Nzeogwu àti àwọn èèyàn ẹ̀ ní Kirikiri níbi tí wọ́n tì wọ́n mọ́. wọ́n sì ti ń bá wọn ṣèpàdé bẹ́ẹ̀ ni wọ́n ń gbìmọ̀ pọ̀ láti tó fi ìbọn gbàjọba lọ́wọ́ Nrosi fúnra ẹ̀ nítorí wọ́n ní ìjọba tí kò wúlò níjọba ẹ̀. nígbà tí ọkùnrin olórí Nàìjíríà náà gbọ́ bẹ́ẹ̀ kò lè mú mọ́ra yẹn náà ló sì fà á tó fi ṣètò bí wọ́n ṣe kó wọn lọ sílẹ̀ Ìgbò níbi tí yóò ti ṣòro fún wọn láti dìtẹ̀ gbàjọba lọ́wọ́ òun. àwọn sọ́jà kan wà tí wọn kò fẹ́ lóòótọ́ wọn kò fẹ́ bí Nrosi ṣe ń ṣe sí àwọn Nzeogwu. ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ ni pé kí ló ń tì wọ́n mọ́lé fún nígbà tó ṣe pé àwọn ni wọ́n fìbọn gbàjọba tí wọ́n sì forí lakú. ìjọba tí wọ́n gbà náà ni òun fi ọgbọ́n gbà lọ́wọ́ wọn. kí ló wáá dé tó ń tì wọ́n mọ́lé lẹ́yìn tó ti purọ́ fún wọn tán? bí kò bá gbéjọba fún wọn kò sí ohun tó burú níbẹ̀, ṣùgbọ́n títì tó tì wọ́n mọ́lé ni ò dáa. ohun tó sì ń dùn àwọn ọ̀gá sọ́jà yìí jù ni pé ohun tí àwọn sọ́jà wẹ́wẹ́ láti ilẹ̀ Haúsá ń sọ fún Nrosi ló ń ṣe. ẹ̀rù àwọn sọ́jà Haúsá náà ló ń bà á tí kò ṣe fi àwọn èèyàn náà sílẹ̀. ọ̀kan nínú àwọn sọ́jà tó ń ronú báyìí ní ọkùnrin ológun ńlá kan tí wọ́n ń pè ní Victor Banjo. ọmọ Yorùbá ni, ọ̀kan nínú àwọn tó sì jáde ní yunifásitì tí wọ́n wọ iṣẹ́ sọ́jà ni. ó ní ọ̀rọ̀ náà ká lára jù nígbà tí kò sì lè mú un mọ́ra mọ́. ó wọlé tọ̀ Nrosi lọ lọ́jọ́ kan, ó sì ṣàlàyé fún un pé kí ló dé tó ń ṣe bó ti ń ṣe yìí, kí ló dé tí kò fi àwọn Nzeogwu sílẹ̀. bó bá sì ṣe pé ó fẹ́ pa wọ́n ni kó kúkú pa wọ́n lẹ́ẹ̀kan kí gbogbo ẹ̀ yanjú, kí òun náà sì máa wo ohun tí àwọn ayé yóò sọ. àti pẹ̀lú Banjo kìlọ̀ fún Nrosi pé kí ló dé tó jẹ́ òun àti àwọn sọ́jà Haúsá kéékèèké bíi Yakubu Gowon tó jẹ́ ohun tí wọ́n bá sọ fún un ló ń gbà. bí kò bá jáwọ́ nínú irú ìwà bẹ́ẹ̀ àwọn ọmọ Haúsá náà ni yóò dojú ìjọba ẹ̀ bolẹ̀ láìpẹ́ rárá o. òtítọ́ ọ̀rọ̀ níṣe ní korò. ibi tí ọ̀rọ̀ náà bọ́ sí lára Nrosi kò dáa rárá. nítorí bẹ́ẹ̀ ló ṣe pé olórí àwọn ẹ̀ṣọ́ ẹ̀ tó ń ṣọ́ tó sì sọ pé kí wọ́n mú Banjo lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n sì lọ tì í mọ́lé. ẹ̀sùn tí wọ́n fi kan ọkùnrin ológun yìí ni pé ó fìbọn sápò nígbà tó ń lọ bá olórí ìjọba Nàìjíríà. wọ́n ní ó yẹ kó mọ̀ pé kò gbọ́dọ̀ sí ìbọn lápò òun nígbà tóun bá fẹ́ lọ bá olórí ìjọba ológun sọ̀rọ̀. ohun tí wọ́n ṣe mú nìyẹn o. wọ́n sì kọ́kọ́ ti òun náà mọ́ Kirikiri, kò sì pẹ́ rárá tí wọ́n fi taari òun náà lọ sílẹ̀ Ìgbò nítorí ẹ̀rù ń ba Nrosi pé Banjo pàápàá kò yàtọ̀ sí Nzeogwu, òun náà lè fìbọn gbàjọba lọ́wọ́ òun. bí Nrosi ṣe ń ṣe báyìí bẹ́ẹ̀ ni àwọn sọ́jà Haúsá ń rọ̀gbà yí ká. wọ́n ń fi ara wọn sí ipò ńláńlá nílé ìjọba. kò sì pẹ́ tí Yakubu Gowon fìdí olórí àwọn òṣìṣẹ́ fún Nrosi. níbẹ̀ ni gbogbo àṣírí ìjọba rẹ̀ ti ń lọ sí ọ̀dọ̀ àwọn aṣáájú Haúsá gbogbo. níbẹ̀ náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ ètò bí wọn yóò ṣe gba ìjọba lọ́wọ́ rẹ̀. àwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ ọmọ Ìgbò tí àwọn náà jẹ́ ọ̀gá sọ́jà ń kìlọ̀ fún Nrosi. ohun tó ń lọ wọ́n ń ṣàlàyé ẹ̀ fún un, ṣùgbọ́n ọkùnrin náà kò mọ èyí tí yóò ṣe. kàkà bẹ́ẹ̀ bó bá ti di lálẹ́ yóò sá lọ sí etí ọ̀sà níbi tí àwọn jagunjagun ojú omi Nàìjíríà gbé ọkọ̀ ojú omi tí wọ́n fi ń jagun sí. níbẹ̀ ni yóò sùn. bí fẹ̀rẹ̀ bá sì ti dé báyìí tó tún ti mọ̀ pé wọn kò tí ì fìbọn gbàjọba lọ́wọ́ òun yóò tún padà sílé ìjọba. gbogbo ohun tí Nrosi bá lè ṣe láti fi tẹ́ àwọn sọ́jà Haúsá àti àwọn aṣáájú wọn lọ́rùn ló ń ṣe. ọ̀rọ̀ náà sì le débi pé lọ́jọ́ kan Sultan lu Sokoto Abubakar ń bọ̀ wá sí Èkó. Nrosi sì lọ sí pápá ọkọ̀ òfurufú ní Ìkẹjà láti dúró dè é níbẹ̀. àfi bí ẹni pé ọba náà ní olórí Nàìjíríà tí Nrosi sì jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀ lásán. Nrosi lọ pàdé Sultan ìyẹn nínú oṣù kẹta ọdún 1966. wọ́n sì jọ wọ mọ́tò kan náà láti ibẹ̀ lọ sílé ìjọba. irú ẹ̀ kò ṣẹlẹ̀ ní Nàìjíríà rí, bẹ́ẹ̀ ni kò sì tún ṣẹlẹ̀ lẹ́yìn tí Nrosi ti kú tán. ṣùgbọ́n lọ́jọ́ náà àti ará ilé àti ará oko ni wọ́n mọ̀ pé àwọn Haúsá ló ní Nàìjíríà àti pé Sultan gan ni olórí ìjọba. ṣùgbọ́n bí Nrosi ṣe ń ṣe tó yìí bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ kan ní yunifásitì Ahmadu Bello ní Zaria ń bá àwọn sọ́jà àti olóṣèlú ilẹ̀ Haúsá ṣe àkọsílẹ̀ ńlá
lórí bí àwọn náà yóò ṣe gbàjọba wọn padà lọ́wọ́ àwọn Ìgbò. Àwọn olùkọ́ náà bẹ̀rẹ̀ sí kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Haúsá ní ọ̀nà tí wọ́n yóò fi gbàjọba. Lẹ́yìn èyí ni wọ́n sì ṣe àkọsílẹ̀ ìwé lórí bí ètò náà yóò ṣe lọ tí wọ́n sì gbé e fún àwọn olóṣèlú àti àwọn òṣìṣẹ́ ìjọba. Ohun tí wọ́n sọ fún wọn náà ni pé kí wọ́n gbàjọba wọn padà. Ṣùgbọ́n ohun tí yóò ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ni pé àwọn olùkọ́ yunifásitì tó ń ṣe báyìí òyìnbó ni wọ́n o, òyìnbó Gẹ̀ẹ́sì ni wọ́n, ará Britain ni gbogbo wọn. Bẹ́ẹ̀ ló ṣe pé lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 1966 29 May 1966 wàhálà tí ẹnìkan kò rí irú ẹ̀ rí ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá. Ohun burúkú tẹ́nìkan kò rí ní gbogbo ilẹ̀ Áfíríkà ni. Ọ̀rọ̀ náà burú jù. Kí ló wá ṣẹlẹ̀ gan-an? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń ṣe àtúpalẹ̀ ìtàn ogun abẹ́lé yìí fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.